lásìkò tí àwọn èèyàn tí wọ́n sì ń ṣe ọ̀fọ̀ àti ìdárò gbajúgbajà olórin ẹ̀mí tó kú lójijì ni ìyẹn ọ̀kan lára àwọn ìbejì Adégbòdù olórin ẹ̀mí Táíwò Adégbòdù tó ṣe aláìsí tó jẹ́ pé àsìkò tí wọ́n fẹ́ ṣe òkú ẹ̀ ni àwọn èèyàn ni wọ́n retí ní ìràwọ̀ míì mà tún jà alágbo àwọn olórin ẹ̀mí ní ilẹ̀ Yorùbá nígbà tí gbajúgbajà àgbà obìnrin olórin ẹ̀mí ni èèyàn ajíhìnrere Rachel Ọlátòṣùẹ̀tàn tí màmá náà tó jáde láyé ní ẹni ọdún márùnléní-àádọ́rin. Ẹ rántí wípé lọ́jọ́ 13 nínú oṣù àkọ́kọ́ ọdún tá a wà yìí, the 13th of January 2026, ẹni àjálù ńlá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú àwọn olórin ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí gbajúgbajà olórin ẹ̀mí ni ajínrere Bùnmi Akínlànú tí gbogbo ayé mọ̀ sí Bùnmi omijé ojú mi tóun kọ́kọ́ jáde láyè lẹ́yìn tí àìsàn ti dà á láàmú. Lásìkò táwọn olórin ẹ̀mí àtàwọn olólùfẹ́ wọn tó sì ń ṣèdárò eléyìí lọ́wọ́ ní àjálù ńlá míì ló mà tún jálù wọn nígbà tó di ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta ọdún tá a wà yìí. Lásìkò táwọn èèyàn ń kó ara wọn kú oríire àmójúbà oṣù kẹta tuntun ní ìròyìn ikú Kẹ́hìndé Adégbòdù tó jẹ́ ọ̀kan lára àwọn ìbejì Adégbòdù ènìyàn mà tún jáde tó sì jẹ́ pé títí dàsìkò yìí làwọn èèyàn sì ń ṣe ọ̀fọ̀ ikú Táíwò Adégbòdù. Ṣùgbọ́n ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá ó ní ajínrere Rachel Ọlátòṣùẹ̀tàn òun náà jáde láyè lẹ́ni ọdún márùnléní-àádọ́rin 75 years. Bẹ́ẹ̀ ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́n gbé àṣírí ikú tó pa ajínrere Rachel Ọlátòṣùẹ̀tàn ní àìsàn tí wọ́n sì ní àìsàn tí ń ṣe màmá náà kó tó di pé ó gbẹ̀mí ẹ̀ lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹ bá ń sọ̀rọ̀ kan lára àwọn gbajúgbajà olórin ẹ̀mí tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n dálẹ̀ pé tí wọ́n sì ń ṣe dáadáa. Ọ̀kan pàtàkì ni ajínrere Rachel Ọlátòṣùẹ̀tàn tó jẹ́ pé ìyá náà ló kọ àwọn gbajúgbajà orin ẹ̀mí táwọn ṣọ́ọ̀ṣì lè fi má ṣeré èèyàn Darling Jesus, Ìyèrè àti Gbé Jésù Ga. Òun ló kọ àwọn orin yìí tó sì tún jẹ́ pé nígbà ayé màmá náà òun náà ló tún ní iléeṣẹ́ ìránṣẹ́ Trinity World Evangelical Ministry. Bẹ́ẹ̀ ni ló jẹ́ pé màmá náà òun náà ló tún dá iléèwé Trinity School of Worship sílẹ̀. Iléèwé yìí ni ló ti máa ń kọ́ àwọn tó fẹ́ di olórin ẹ̀mí lẹ́kọ̀ọ́ tó ti máa ń ṣe amọ̀nà wọn kí wọ́n má bàa fẹsẹ̀ kọ àti láti lè gbé ìgbésí ayé rere. Bákan náà ni ló jẹ́ pé látọdún 1974 ni Rachel Ọlátòṣùẹ̀tàn ló ti fayé ẹ̀ fún Jésù inú ìjọ kan tó ń pè ní ìjọ Oríta Mẹ́fà Baptist Church ni ó sì ti fi ayé ẹ̀ fún Jésù. Ṣùgbọ́n tí bàbá náà tó ti kú báyìí o tó sì fi ọkọ àti àwọn ọmọ tó fi wọ́n sílẹ̀ sí ayé lọ.